wá wo àwọn ẹ̀tọ́ rẹ lábẹ́ òfin àti ọ̀nà tí wọ́n gbà ń tẹ ẹ̀tọ́ rẹ mọ́lẹ̀. Oríṣiríṣi ni ẹ̀tọ́ ọmọnìyàn lágbàáyé, pàápàá nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà. Amòfin tó tún jẹ́ alága tẹ́lẹ̀ fẹ́gbẹ́ àwọn agbẹjọ́rò obìnrin lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́, Debby Collins ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn Jígí Alára ohun tí ẹ̀tọ́ ọmọnìyàn jẹ́. Ó tọ́ka sí ẹ̀tọ́ láti wà láyé, ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn tàbí jọ́sìn níbi tó bá wù ọ́, ẹ̀tọ́ láti sọ èrò ọkàn rẹ, ẹ̀tọ́ láti rìn síbi tó bá wù ọ́, ẹ̀tọ́ láti darapọ̀ mọ́ ìpéjọpọ̀ tó bá wù ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní ẹ̀tọ́ rẹ jẹ́ nǹkan tí ẹnikẹ́ni kò lè gbà lọ́wọ́ rẹ nítorí pé láti ọ̀run ló ti mú un wá. Èyí tó ṣe pàtàkì ní ẹ̀mí rẹ o, léyìí tẹ́nìkẹ́ni lábẹ́ ohunkóhun kò lẹ́tọ̀ọ́ láti gbà lọ́wọ́ rẹ. Ẹ̀mí ènìyàn jẹ́ nǹkan tí ẹnìkan kò lè dédé gbà lọ́wọ́ ẹlòmíràn nítorí pé kì í ṣe ohun tí a lè fi fún ni. Kí wá ni ó túmọ̀ sí tí a bá ń tẹ ẹ̀tọ́ ẹni mọ́lẹ̀? Amòfin Debby ní tí a bá ti gba ẹ̀mí lọ́wọ́ ẹnikẹ́ni, a ti gba gbogbo ẹ̀tọ́ lọ́wọ́ rẹ̀ nìyẹn o, nítorí pé òkú kò lè ṣe ohun kankan mọ́. Bákan náà ni amòfin Debby ṣàlàyé ní kíkún pé ẹnikẹ́ni kò lè ti torí pé nǹkan jẹ́ ẹ̀tọ́ rẹ̀ kí ó tẹ́tí ẹlòmíràn mọ́lẹ̀ o. Tí o bá mọ ẹ̀tọ́ rẹ, o kò ní tẹ́tí ẹlòmíràn mọ́lẹ̀. Lórí bí àwọn òbí kan ṣe máa ń bá ọmọ wọn wí lọ́nà àìtọ́, arábìnrin Collins ṣàlàyé wípé bíbá ọmọ wí gbọ́dọ̀ jẹ́ láti inú ìfẹ́ o. Kò tọ́ kí òbí máa bá ọmọ wí nípa fífi àpá sí ọmọ lára. Èyí kì í ṣe ìbáwí o, bí kò ṣe ìwà ẹranko, nítorí pé àwọn ọmọdé náà ní ẹ̀tọ́ lábẹ́ òfin. Òfin orílẹ̀-èdè Nàìjíríà lórí ẹ̀tọ́ ọmọdé kò fààyè sílẹ̀ láti jẹ́ kí òbí na ọmọ lọ́nà àìtọ́ tàbí fi àpá sí ọmọ lára o. Báwo wá ni àyájọ́ ẹ̀tọ́ ọmọnìyàn ṣe bẹ̀rẹ̀ lágbàáyé? Ọdún 1948 ní àwùjọ àgbáyé yẹ ọjọ́ 10 oṣù kejìlá sọ́tọ̀ láti mọ rírì ẹ̀tọ́ ọmọnìyàn láwùjọ àgbáyé. Àgbékalẹ̀ yìí fi hàn pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ tẹ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀, bóyá nítorí ọjọ́ orí, ẹ̀yà, ẹ̀sìn, ipò láwùjọ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pẹ̀ka, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Jígí Alára ìkànnì inú mọ́dúndún ẹsẹ̀. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.